Tiribuna lé aṣòfin ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn dànù. Ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn tó súyọ lásìkò ìdìbò ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti pàṣẹ pé kí ọ̀nàrẹ́bù Awóyẹyẹ Jeremiah fi ipò náà sílẹ̀. Awóyẹyẹ ló ṣojú àwọn èèyàn àárín gbùngbùn Ifẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP. Olùdíje látinú ẹgbẹ́ APC, Awójọbí Johnson, ló wọ́ Awóyẹyẹ lọ sí ilé-ẹjọ́ lọ́jọ́ 18 oṣù kẹta ọdún yìí. Ó ní ìdìbò náà kò kúnjú òṣùwọ̀n tí àjọ elétò ìdìbò fi lè sọ pé Awóyẹyẹ ló jáwé olúborí. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lọ́jọ́ Sátidé 30 oṣù kẹsàn-án ọdún yìí, alága ìgbìmọ̀ náà, Honourable Justice Eboreme, sọ pé olùpẹ̀jọ́ fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìwà jàǹdùkú wáyé púpọ̀ lọ́jọ́ ìdìbò náà. Ó ní tí wọ́n bá yọ èsì ìdìbò àwọn agbègbè náà kúrò nínú gbogbo ìbò tó gbé Awóyẹyẹ wọlé, kò ṣẹ́kù kankan mọ́. Nítorí náà, ilé-ẹjọ́ fagilé ìjáwé olúborí Awóyẹyẹ, ó sì pàṣẹ pé kí àtúndì ìbò wáyé ní ibùdó ìdìbò 26 ní ìjọba ìbílẹ̀ náà ní ìbámu pẹ̀lú òfin ètò ìdìbò ti ọdún 2022.